Ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ̀yin olólùfẹ́ wa. Ṣé dáadáa la bá yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tá ò bá ti rí àwa kì í sọ ikíhun tá a bá dẹ̀ máa ṣòro kólé lórí. A bá ti ṣèwádìí létòlétò kó tó di pa mú wá sórí ìkànnì ìpín láti gbọ́. Ẹ wò ó tuntun zẹ̀ ẹ̀yin tèmi. Ẹ béèrè pé kí mo mú wá fún yín. Nǹkan tí mo mú wá fún yín lénìí ní nípa Portable. Èyí nǹkan tó ṣẹlẹ̀ sí ní Ògùn State ní agbègbè kan ní Ìṣàbọ̀ èyí tí ọwọ́ Odògùn bá ẹ wò Portable má jáde tán. Ẹ wò gbogbo nǹkan tí Portable sọ òun ni máa play fún yín lórí ìkànnì gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀. Màá tún kó lápá bẹ́ẹ̀ ẹ̀gbọ́n Portable náà tún jáde tán. Ẹ̀gbọ́n Portable tún pẹ́ẹ́pẹ́ ẹ wò gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ bọ́ọ̀bẹ́ ṣe kún bọ́ọ̀bẹ́ ṣe rẹ́ gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lórí ìkànnì yìí. Ẹ wò ẹ máa fara balẹ̀ bá mi ká lọ tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ rèé tó ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí. Bá a subscribe kó like kó comment kó lè máa jẹ́ àǹfààní content nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi léta fún yín. Wàá lè máa fi ṣe ọgbọ́n ìmọ̀ àti òye. Gẹ́mi sọ pé fídíò wọn alẹ̀ tá a máa play fún yín. Ẹ wò ẹ máa gbọ́ bọ́ọ̀bẹ́ ṣe fún bọ́ọ̀bẹ́ ṣe gé èyí tí Portable jáde tán. Ó gbẹ̀rẹ̀ máa ẹ wò fídíò ọ̀hún náà ó yà yín sí ní ẹ̀jẹ̀ gbádùn ẹ̀. Ọmọ àtàpátá dìde aṣọ yìí tí mo wọ̀ ìyẹn aṣọ yáàyì tí mo wọ̀ tẹ́ fi bínú sí mi tẹ́ fi wá set mi up mi ò bẹ́ anybody já o lóòótọ́ mo lè ní wàhálà la fi mówó bọ̀ léyìí yìí tó ṣe yìí ilé tí mò ń kọ́ àti bá mi they just come wọ́n ní kí everybody jáde wọ́n lé wa síta mò ń sùn ibi tó lọ yẹn academy ni Odògùn bá senation many inspiration àwọn ọmọ ọlọ́mọ ni mò ń tọ́jú kò ń ṣe olórin nìkan tailor wà ń bẹ̀ kápítà wà ń bẹ̀ bíríkìlà wà ń bẹ̀ olórin wà ń bẹ̀ gbogbo wọn wà ń bẹ̀ everybody owó ló ń wá ẹ̀pà ló ń wá o ẹ̀yin fáǹsì mi àwọn ọmọ kéékèèké lọ́kọ́ ń bẹ̀ yẹn o mi ò mọ nǹkan mi ń bẹ́ anybody já o the only come ọ ní wọ́n fẹ́ lé gbogbo wa kúrò dẹ̀ onílé ò lè kúrò nílé ẹ̀ láì ṣe bí option máa wà settlement máa wà ókè ẹ kọjá pépà ká kúrò ẹ já pépà bá ókè ẹ lọ sí ìlílé ẹ tí fún mi ní pépà lé ẹ lé wa kìtì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sálọ lábálẹ̀ wọn pé ẹjọ́ ẹ padà wá ká ṣe settlement you drink water ẹ máa ṣáyó ẹ máa jẹ ẹ máa gbowó lọ́sọ̀dì wèrè ẹjọ́ mi ò bá yín ṣe ọ̀rọ̀ òṣèlú o ẹ má forí mi fágbọ́ o yúùtù ni mo sọ bó ní kẹ́ ẹ ṣọ̀nà kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ rí o yáàyè wọ́n dẹ̀ fún mi láṣọ ni o ṣé kéèyàn dẹ̀ wọ aṣọ báyìí wá di aṣọ yìí mo wọ̀ mi ò ní wọ aṣọ ẹ̀gbin I swear to God mi ẹjọ́ ẹni kọ́ bá mi fà àwọn ọmọ ọlọ́mọ lẹ̀ àwọn ọmọ 15, 16, 17 years tọ́wọ́ akọrin ẹ̀ mọ̀ pọ́tì apprentice tọ́wọ́ akọ́bọ̀ ẹ̀ máa lógo. ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọmọdé ẹ̀yin ló tó nílé ayé wọ́n parọ́ mọ́ wa ní òde lying against us my glory will kill my enemy. èmi ọmọ àtàpátá dìde house where I bury my mama don die where I dey 13 years. They bury my mama for land wey dey sell I can't go carry am mo rí bẹ́ẹ̀rì màmí mo wá kọ́ mansion sójú títì normal tẹ bá fẹ́ cancel lé mi come we talk ìyẹn ọ̀tọ̀ nìyẹn then they come to my bar they come to scatter my bar they carry my properties they wound all my apprentices gbogbo àwọn ọmọ iṣẹ́ mi tó ń kọ́ṣẹ́ orin àwọn náà fẹ́ blow gbogbo àwọn customer they beat everybody out wọ́n ní ká everybody máa lọlé ìgbà tí mo dẹ̀ sáré dé they give me paper I collect mo wá lọ rí 2024 bí nǹkan mo pé today is not 2024 we are in 2025 then you give me. ẹ̀yin bá ń sin mi mo fọlọ́run bá ṣẹlẹ̀ rí I no fight anybody make dem post where we fight them for my bar wey dem come see sáwọn ọmọ yẹn kékeré tí wọn lè sọ blow sáwọn yẹn lè fún yàn mọ́rò àwọn ọmọ yẹn they are in school they are in academy they are learning grades how to make money how to blow ní ẹ̀yin bá ń sin mi ẹ wò if anybody já o make dem post where we assault them because they go lie against us ẹ wò wọ́n ti fárí àwọn ọmọ mi o ẹ jọ̀ọ́ o ẹ gbà wá ẹ̀yin tó nílé ayé ẹ̀yin òbí kí lẹ̀ ń wò help ni mo help àwọn ọmọ yín I'm helping those children. Did you see Igbo in my bar? Wọ́n kọ́ tí wọ́n kó JBL wọ́n kó gbogbo phone they scatter my bar normal they no meet me there mo ti travel I'm a star I don't stay one place I'm a hero wọ́n ti fẹ́ dá mi lóró ẹ̀yin fáǹsì mi ẹ gbà mí o èmi ọmọ àtàpátá dìde
Me ò bẹ anybody já o. I no fight anybody. I only ask. Let's settle this. Lè kókó ńlé ibo la fẹ́ máa gbé. Mẹ́bí ti parí lé mi lẹ́kì. Kí n ilé rẹ̀ mẹ́ta kí lé mi kó lòdó kúbà. Ẹ ti sí ilé ráhùn nǹkan. Ẹ gbà mí o. Settlement ṣáà máa wà. Lọ́sàlọ́ o. Ká tó mọ̀ lọ́dẹ o. Everybody dé lọ́kọ́ gbogbo wa o. Lọ́kọ́ everybody o. Ẹ jọ̀jọ́ ọlọ́run fásitì mẹ́gbà yẹn tó nílé ayé. After God na government èèyàn náà lọ́lọ́run fi síbẹ̀. Ọmọ yín ni wá ọmọ ìjọba ni mí o. Ẹ̀yin fásitì mi ẹ gbà mí o. Ẹ jọ̀ọ́ ẹ má yẹ kó forí mi fágbọ́n o. Yááyì ẹ jọ̀ọ́ ẹ gbà mí o. Aṣọ yìí tí mo wọ̀. Ẹ má jẹ́ kó yá mọ́ mi lára o. Aṣọ yìí ò ní yá o. Mo tọ́jú aṣọ yìí. Lo gbogbo ọmọ Nàìjíríà ká sọ lónílé lóko mo kí gbogbo yín ẹ jọ̀ọ́ lórí ọ̀rọ̀ àbúrò mi ní ẹ̀gbọ́n Portable Sasu tó ń kọrin tó ń pè ní Portable. Èmi ni àkọ́bí ìyá ẹ̀. Àwa mẹ́ta náà nìyá wa bí láti kékeré. Èmi tí mo mú dé ìlú Òkè Ọ̀sàní tí mo fọkọ síbẹ̀ ọmọ náà dẹ̀ ń gbìyànjú. Ó ń kọrin ẹ̀ kò jálè rìn. Kò sí ẹnìkankan tó rí wa. Àmọ́ gbà tọmọ ẹ̀ tó di pé Ọlọ́run ṣe tán. Ó ń ṣe fóní ló ń ṣe fólóko. Ó ń ṣe fún ẹbí o. Ọmọ tó rí mi jáde rí o. Mi ò jáde kò sẹ́ni tó mọ̀ mí lẹ́gbẹ̀ẹ́ rí. Òun gangan tó jẹ́ Portable kò pósì mi rí o. Pẹ́gbọ́n òun. Àmọ́ torí ọmọ tó jáde àbúrò ìyá mi last born àbúrò ìyá mi ni. Ó ní ọdún tó kọjá ọdún kan àbọ̀ ní tí mo ti wà nínú àárẹ̀ òun ló wá bá mi fa wàhálà nínú ilé ẹsẹ̀ ń dùn mí bíi pé mo ẹsẹ̀ gígùn mi ní ẹsẹ̀. Bó ṣe dé lọ́dún yẹn nìyẹn lọ́jọ́ ọdún ẹsẹ̀ yẹn wú ń gbé mi kiri. Portable wà London ó sẹ́ndì owó sí mi ó ní kán gbé mi kúrò lé. Ara mi tí wọ́n ń balẹ̀ mo sáà ṣe oúnjẹ ọdún mo ní ọdún ló wá bá mi ṣe ló bá dé ó gbọ́kadà dé. Ló bá ní òun máa fòun ká gbá mi òun máa lò mí òun máa pa mí kó tó tójọ́ méje. Gbogbo àwọn bàbá ọkọ mi wọ́n dì mọ́ lọ́dún náà wípé tó bá ti pa mí kó gbé mi. Débi pé àbúrò mi gan ó ń bá fà pé kí ló ń ṣẹlẹ̀ ṣé wo ló wà nídìí ìyá Portable pé ṣé wo ló wà nídìí ẹsẹ̀ àǹtí òun ni. Àfi gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ táwọn ń wá ká bẹ àwọn ọmọ Nàìjíríà kan ṣàánú wa kan gbà wá lórí àwọn ọmọ tó kó tí wọ́n tún wá jáde tó tún wá ń ṣe wọ́n ní bí kulé ò pa ni tòde ò lè pa ni. Gbogbo nǹkan tó sọ yẹ kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ o. Àbíbù ó ń tọ́jú ẹbí o kódà òun ni ò jẹ́ kémi kú o ó ń tọ́jú ara o. Tí ò bá sówó ẹ̀ lára mi máa ti kú o. Torí ẹsẹ̀ yẹn ó pọ̀ gan. Èmi ni àǹtí ẹ̀ tó sọ wípé wọ́n bu yẹ̀pẹ̀ nígbà kan ló gbá pásítọ̀ létí. Irọ́ ló pa o. Ọlájọbí ló máa dáa fún o. Èmi mo ẹsẹ̀ ń bọ́ nínú àárẹ̀ yẹn ní báyìí o. Mi ì fẹ́ jáde o. Ẹlẹ́dàá yẹ́ ẹ̀dẹ̀ máa ṣèdájọ́ torí kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Àbúrò màmá ẹ̀ náà wà ní bíbáyìí náà wà lẹ́gbẹ̀ẹ́ mi o. Ẹgbẹ́ àwọn náà wà ní bíbáyìí o. Ẹlẹ́dàá wọn tọgbọ́ kódà owó tí Portable sì fún tó tẹ̀ láti tó fún àbúrò yẹ́ ẹ̀ pé kán fún un bọ̀ tí wọ́n wọn tó ń ṣe kódà ó tún bá mi yànjì nínú bí mo ṣe wà yìí. Ó ń bẹ́ ẹ̀gbọ́n yẹn náà yànjì gbogbo àwọn ẹ̀gbọ́n mọ́yìn mi tó wà lábẹ́òkúta gbogbo wọn ló ń bá yànjì. Gbogbo wọn ló ń bá jà Olábìbò fún olówó gbọ̀rọ̀ tó dẹ̀ wọ́n ń fún lówó pọ̀ lórí ọ̀rọ̀ ẹsẹ̀ mi ló fa ìjà tó wá náà máa pa mí òun lòún wà nídìí ọ̀rọ̀ ẹsẹ̀ mi ìdẹ̀ tí ìgbàdùn náà tí ibà dẹ̀ kú gbogbo ọmọ Nàìjíríà Akeem yẹn ló pa mí o tí ibà ti kú òun ló pa mí ẹ gbà mí o òun náà ló dẹ̀ wà nídìí ọ̀rọ̀ Àbíbù tábìbù ṣe ń ṣe wọ́n o tó bá ti kú ajẹ́pọ̀ ló ń ṣe Àbíbù náà tó fi ń ṣe Nàìjíríà o ẹ jọ̀ọ́ ẹ bá mi pèsè ìdájọ́ o mo ti ní mi ní jáde tán o ẹ ṣé ó dàbọ̀. Ẹ̀yin àgbààgbà ẹ̀yin ọmọdé ẹ̀yin ló tó nílé ayé wọ́n parọ́ mọ́ wa ní òde lying against us. My glory will kill my enemy. Èmi ọmọ àtàpátá dìde house where I bury my mama don die where I dey 13 years. They bury my mama for land wey dey sell. I can't go carry am. Mo rí bẹ́ẹ̀rì màámi. Mo wá kọ́ mansion sójú títì normal. Tẹ bá fẹ́ cancel lé mi come we talk ìyẹn ọ̀tọ̀ nìyẹn. Then they come to my bar. They come to scatter my bar. They carry my properties. They wound all my apprentices. Gbogbo àwọn ọmọ iṣẹ́ mi tó ń kọ́ṣẹ́ orin àwọn náà fẹ́ blow. Gbogbo àwọn customer they beat everybody out. Wọ́n ní ká everybody máa lọlé. Ìgbà tí mo dẹ̀ sáré dé they give me paper I collect. Mo wá lọ rí 2024 bí nǹkan mo pé today is not 2024 we are in 2025 then you give me. Hello, ẹ̀yin olórí péjì àmẹ́bọ̀ ṣàlàfíà lẹ́wà a kú wíkẹ̀ndì o ṣé dáadáa la bá yín gbogbo ẹ̀yin ọmọ àmẹ́bọ̀ bó o ní
ṣẹ́yìn bí àbí akó ọdún ìjẹta èyí tó ń bọ̀ náà tó ṣojú ẹ̀mí wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ pín oúnjẹ àtẹ̀yin tẹ́ ẹ fáwa ní ìtẹ́ ẹ̀sẹ̀ jẹ kò burú ọlọ́mọ nọ́mbà lé gbogbo yín o ọ̀rọ̀ méjèèjì mo fẹ́ sọ kí kọ́kọ́ sọ èyí tí mo fẹ́ kọ́kọ́ tí mo sọ náà ẹjọ́ tó lọ ẹ bá ránṣẹ́ pọ̀ Portable ọmọ Lálọ́mí mo ní ìbéèrè fún Portable pé níbo ni Portable ti wá bára ẹ̀ báyìí mo máa fẹ́ pòwe wọ̀ mi mọ̀ nípa wọ́n á ní kinní kan tó ń bẹ́ like mi ò mọ̀ ìfẹ́ pa òwe yẹn kinní kan tó ń ṣe jẹ́jẹ́ ikú ń pa ẹ̀yin tẹ́ bá ti mọ̀ òwe wọn àti yé yín o ìkan ṣoṣo yẹn nínú gbogbo nǹkan Ọlọ́run ò fi rán mi owó pupa mi ìmọ̀ ṣe mi mọ̀ pa wọ́n ní kinní kan tó ń ṣe kinní kan ikú ń pa talkless of ilé tó ń ṣe kinní kan that means pé ẹni tó farabalẹ̀ tí ò ṣe gànàgànà gan ọ̀rọ̀ ẹ̀ nídìí àdúrà ó ń fèsì challenges talkless of oníwọ̀nrọ̀wọ̀nrọ̀ ẹ̀dá Portable níbo ló wá bára ẹ̀ ó wá dẹni tí Nigerian police náà ń wá kiri most wanted tó bá sọ báyìí ò ń bọ̀ lórí íńtánẹ́ẹ̀tì àbúrò Lásárù bẹ́ẹ̀ bá lọ bì kan báyìí ẹ̀ ń bọ̀ lórí íńtánẹ́ẹ̀tì bóyá ti gbéraga ni o bóyá kán lè wò pé gbogbo nǹkan lẹ̀ ń ṣe ni o mi ẹ̀yin nìkan ṣe lọ̀rọ̀ yín yé bí yẹn bá lọ pátí tó bá dé ó ń bọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ìwọ́n títí tiẹ̀ tó o bá ṣe nǹkan kan fáwọn ìyàwó ẹ̀ ò ń bọ̀ lórí íńtánẹ́ẹ̀tì bó o ra chinchin jẹ ò ń bọ̀ lórí íńtánẹ́ẹ̀tì ibi tó tiẹ̀ tó wá wọ́ọ̀sì lára ẹ̀ dé ohun tó o fẹ́ ṣe tí o ti ẹlòmíì gan ìṣẹ̀dá ẹ̀ ò fẹ́ káwọn èèyàn máa mọ̀ tó bá fẹ́ ṣe nǹkan bó fẹ́ lọ Ghana ní ilẹ̀ báyìí wà á ti máa wá polówó bẹ́ẹ̀ ní wọ́n ọ̀run ló ń lọ wo UK tó polówó ìyà kan ẹnìkan ló fẹ́ mú lọ ẹnìkan ló ti ń bẹ ìjìyà látọdún gbà kan ẹnìkan ní kinní kan tó tún fi dá ìjà lẹ̀ láàrin ìwà àti Àṣàbí Gìdìrín ara yẹn tó tún gbé yẹn wá síta tó tún torí ẹ̀wà wọ́n ti káńsù ẹ̀ wọ́n ṣe káńsù Lásárù bẹ́ẹ̀ náà ṣe káńsù wọn òun nìyẹn tí wọ́n ti káńsù tọ́ ẹ̀ ibi rógún àbí kí náà pélé ọtí ẹ tó ti máa ń bùgà tó máa ń ṣe bẹ́ẹ̀ ní pé ìwọ nìkan ṣoṣo lọ́lọ́run ṣe gbogbo nǹkan fún ìyẹn làwọn state town planning wọn ló ti wá bẹ́ẹ̀ dàwó yẹn níbo ló wá kù fún ẹ báyìí despite sórí ẹjẹ ń sọ̀rọ̀ kan fún yín oògùn kankan ò kì í ṣiṣẹ́ ẹni tó bá gbẹ́kẹ̀ lọ́lọ́run ló ní gbogbo nǹkan kan fámá ni ìwọ tó bá gbọ́kàn lọ́lọ́run tó lè ṣàdúrà wàláì gbogbo nǹkan ló ní aláwàláì sórí gbogbo oògùn wèrè tẹ máa ń ṣe yẹn mi ò ní kò sóògùn o but there are some ways pé téèyàn bá fi ń ṣe nǹkan ìwọ gan mọ̀ kó o ṣe lọ́nà tó tọ́ gbogbo bó ṣe máa ń gbé ọ̀pọ̀lọ kiri àbí ló máa ń pè kiri náà front tortoise ìwọ ló máa lọ ní odò ló máa lọ domi sí ló máa lọ da minerals ní omi ìwọ ló máa gbogbo ẹ̀ náà kẹ̀dẹ̀rẹ̀ kò sí kankan báyìí tó máa ń ṣe behind the closed door àwọ náà ló máa lọ lé babaláwo ló máa mú ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ náà máa kó sínú abọ́ fún ló máa fi porí ló máa ṣe rádaràda ìwọ náà ló máa lọ síbi ìyọlọ́ṣun ló máa ṣe rádaràda ìwọ ló máa lọ lé babaláwo èyí tó fi ń lọ lé babaláwo lọ́sẹ̀ ó kọjá èyí tó fi ń gbélé jọ níbo ni gbogbo àwọn kinní tó ń ṣe yẹn níbo ló wà nígbà tí wọ́n wá da ilé ijó ẹ̀ wò Portable gbogbo àwọn kinní tó ń ṣe tó máa wá gbé sí online wàá mú ẹbọ wàá prepare ẹbọ wàá máa wá gbé sórí afẹ́fẹ́ Ọlọ́run ọba ń gbọ́ láti bí 2 weeks báyìí ni ọkàn mi ti ń sọ fún mi wípé o máa ní problem mo fi Jésù Kristi ti máa jábọ̀ fún mi búra Ọlọ́run láti bí 2 weeks kí iṣu ètò ìṣẹ̀lẹ̀ lọ́kàn mi ti sọ wípé o máa ní problem pé calamity kan máa ṣẹlẹ̀ sí ẹ very soon wàláì gbóbi tó bọ́rọ̀ ayé èdè níbi wọ́n àwọn tó bá ní music industry gan wọn ò ní problem tó ẹ gbogbo ayé ló máa bú gbogbo ayé ló máa wá tàwa bájà o ò ní gbogbo ọ̀rọ̀ asọkùnrin ọkùnrin ò kì í sàsọtán tí ẹni mo rí rí Wọlámídé Bàdóò a calm guy pẹ̀lú owó tó níyẹn òun náà ló gbé ẹ jáde o tún wá síta ní bóyá jẹta àbí jẹrin ṣé mo kọjọ́ kejì tó àbọ̀yọ́jọ́ kejì àbọ̀jọ́ kẹta tó jáde Fọlámídé tó bẹ̀rẹ̀ sí ní bù ṣùgbọ́n kúrò ní pírọ́blẹ́mù yẹn dé sí èyí ò kí ń fojú olóore gbòógì
sórí gbogbo àwọn wèrè babaláwo ẹ̀yìn lọ fọlọ́pàá kó gbogbo wọn kó lọ tì wọ́n mọ́lé wọ́n fèèlì ẹ̀ wọ́n ṣe fèèlì àǹtí ẹ̀ náà nìyẹn wèrèkù wọ́n ṣe fèèlì òun náà nìyẹn ilé ọ̀gẹ́rẹ́ fèèlì òun náà ilé ọ̀gẹ́rẹ́ ti fèèlì wọn náà pẹ̀lú rádaràda òṣì tó máa ń ṣe kiri àwa wí kárí mo rí post mp kan ó wá ń sọkún wàláì tán bá lóun lè sóbà máa nírọ̀ ni ó wá ń sọkún kán jọ kí gbogbo ayé dárí jì ẹ̀ kán máa gbàdúrà fún ẹ kán máa wo tìwà ẹ bọ́lọ̀ ń ṣe dá ẹ ní ọlọ́run ló dá ẹ pé kó máa ṣe wọ́n wọn gbogbo orí kọ́lé èèyàn máa ń ṣe ṣọ́ra àwọn ìyàwó ẹ̀ yẹn gan gbogbo rádaràdá tó ń ṣe fún wọn yẹn ṣórí fọ̀dífà pé òun gorí wọn ègún ló ń gbà sórí Portable sórí obìnrin tí wọn bá ń gun orí ẹ èèyàn kì í fi ń ṣẹ̀sìn ní gbangba even ní kọ̀rọ̀ torí àwọn nǹkan mìíràn tẹ́pọ̀ obìnrin yẹn ló máa sunkún sínú òní lè sunkún yẹn síta ó gbó èlò ń gbé lórí ayé ẹ ìyàwó tó ń gorí ẹ tó ń ṣàbíamọ fún ẹ kó tó ṣe kankan simple mistake wọn ti wá síta wá tí wọn máa fi ṣẹ̀sìn wà ó mọ̀ pé orí ayé jára people don't forget Facebook dẹ̀ ní kinní kan tó bá ṣe kankan ipò kéèyàn post kankan sórí Facebook page ẹ báyìí ìjọ tó bá pọ́dún kan máa gbé wá kí ló fẹ́ káwọn ọmọ tó bí fún ẹ kí ló fẹ́ kọ́ máa look on to tó bá ṣe ń dàgbà wóró ọmọ Ìbàdàn ọmọ ọba ìyàwó ẹsẹ̀ ọba tó fẹ́ nù ohun tó fojú kátẹ́ ní pé yẹn náà ní lọ́wọ́ dìsẹ̀lú ohun tó fojú ọmọ yẹn náà rí ṣé gbogbo ẹlẹ́dàá ọmọ yẹn gan ṣòro pé kò ní fìyà jẹ ni ibi tó máa bá fìyà jẹ òun ló mọ̀ ṣó ti ní tó bá yí ara ẹ̀ dé Portable wo bí tó bá yí ara ẹ̀ dé wá ṣe bí púpọ̀ nìkan ṣe lọ́lọ́run dọ́là fún wá ṣe bí púpọ̀ nìkan ṣe lọ́lọ́run gbogbo fún wá ṣe bẹ́ẹ̀ ni pé oore tọ́lọ́run ṣe fún ẹ kò ṣe fẹ́ nìkan rí ohun tọ́lọ́run dẹ̀ ṣe fún ẹ kẹ̀dẹ̀ rí kò tó 1/3 ohun tọ́lọ́run ṣe fáwọn míì níbo ni wèrè ẹ ń gbé ìyànà lógbò àwọn ibi tí wọn ò náà tí ò kì í síná wọn láì wọn lè fún mi ní jẹun wò mi ìmọ̀ tán wọn lè fún mi duplex níbẹ̀ kí n sọ fẹ́ni tó fún mi kó ṣe débi kí n gbé bẹ̀yẹn láyé mi ọlọ́run ní jẹ́ local area àsìkò ṣe local rural area ló ń gbé wọ́n máa ṣe bí ọlọ́ba lórí internet wọ́n máa ṣe bí wèrè tájà ti bù jẹ́ obi tó bá rẹ̀ dé olóṣì ológun kà ẹ ṣogun o ti rá mọ́lẹ̀ tán páàgùn ti ba ayé ẹ jẹ́ ó ti ṣogun ogun kan ti ń disturb brain yẹn páàgùn ti ba ó ti in fact ó yẹ kán máa kó ẹ̀yìn kan bí wèrè ní lórí íńtánẹ́ẹ̀tì yìí ayé ẹ ti bàjẹ́ o tí mọ̀ wọ́n ń wá ẹ o Nigerian police wọ́n ti gbé ẹ síta wanted ni wọ́n náà ń wá ẹ lọ rojọ́ ẹnu ẹbí tán ní kó wá ti rojọ́ kan ṣáà ti kálù ọmọ rádaràdà àbí ìpàbẹ ẹ jọ àmẹ̀bọ̀ ẹ̀yìn èèyàn wa ẹ bá mi bẹ ọba ńlá mọ́mí Lásárù before mi ò rí péjì ẹ̀wò mi mọ̀ nǹkan tó dé ìyọba ńlá jọ tó bá yẹ kó ti blọọkì mi ní gbogbo àwa tó blọọkì lórí péjì ẹjọ ṣí wálẹ̀ àsìkò tó gbogbo wa ti jọ rò pọ̀ báyìí o ọba ńlá jọ torí Ọlọ́run àǹtí mi Làtífá lágbọ́ ti kúyọ̀ jọ ṣí mi lẹ̀ o ṣí mi lẹ̀ gbogbo àwa tó blọọkì ṣí wálẹ̀ o gbọ́ ṣí wá sílẹ̀ o Ọlọ́run mo fi bẹ́ẹ̀ o sórí gbogbo ohun tó ń ṣe mo rí ọmọ àmẹ̀bọ̀ kan tó gbé update wa ohun tó kọ àwọn ọmọ àmẹ̀bọ̀ wọ́n ń ṣe ìyá láàyè èké ìyá wọn náà jọ wọ́n máa rìn kiri báyìí ní bíláríkà wọ́n máa rìn kiri báyìí ní wọ́n ń sùn àfi bí kẹrosínì ikọ̀ ọlọ́pàá ẹnìyẹn báyìí yẹn ló jẹ́ ká mọ̀ pé ó kọ update pé wọ́n gbé Lásárù wá síbi kan kọ́sítọ́ọ̀mù kan gbé wá wọn náà ń ṣàyàn jọ torí Ọlọ́run ṣó dìgbà tí yọta ẹ before tó bá wọ kómà kó tó dé ilẹ̀ eléyìí pọ̀ ọba ńlá joshua ti mí ní ọmọ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ọjọ́ tó bá ṣẹ̀ gbogbo àǹtísídẹ̀ǹtì ẹ̀ tó mọ̀ ló máa kó jáde ọba ńlá eléyìí pọ̀ rántí wípé ẹ ti jọ ṣe dọ́tà before rí jọ má jẹ́ kọ́mọ yẹn wọ́ kómà jọ má jẹ́ kó wọ kómà kó tó fi ilẹ̀ sórí kò mọ̀ ní pé gbogbo èèyàn kan léèyàn bí kò mọ̀ ní ó lérò pé gbogbo èèyàn lòun lè bù gbogbo mindset ẹ̀ ni pé òun àwọn ènìyàn kò dẹ̀ mọ̀ pé bàbá wèrè ìyá àta gidi ni ẹ́ as in confirmer ọgbà
òun ni ẹ kó mọ ni tó bá jẹ́ pé ó mọ̀ ni á ronú dáadáa kó tó ṣe ohun tó ṣe yẹn. ìyá ẹ̀ adónimáwẹ̀yìn gan òun gan máa mọ̀ pé nǹkan ti bá Lásárù. ọba ńlá máa báṣẹ́ rẹ lọ, ọba ńlá máa báṣẹ́ rẹ lọ, iṣẹ́ rí màá tẹ́ wà lọ́rùn. ọba ńlá ìyàwó bọ̀dá Àdìsá bọ̀dá mi Lájílété máa báṣẹ́ rẹ lọ, àmọ́jọ́ ọba ńlá ṣì wá sílẹ̀ ó ṣí mi sílẹ̀ ó ṣe kókó. ọba ńlá ṣí mi sílẹ̀ ó gbogbo àwa tó ti búlọ̀kì lórí péjì ẹ ṣí wá sílẹ̀ jọ ṣí wálẹ̀ àti láti fa ẹ ṣí wálẹ̀ ẹjọ́ tó rọ lọ gbogbo àtẹ búlọ̀kì ẹ jẹ́ ká máa rí yín wò mí ìfẹ́ bó ṣe jẹ́ pé wọ́n ń gbé information yẹn wá ni mi ì rí láì fún yín wò ọlọ́run ọba ńlá ká má parọ́ ká má ṣèké ó ti gba 100 ká má ní kọ́ mọ́síkọ̀sì 100 ló wà ọmọ ẹ before kò tí ì rí nǹkan kan sọ ó bá nọ́mbà bá ọba làwọn náà try o èèyàn wá sí ṣọ́ọ̀bù ẹ ṣé àtọ́ ló fi dìtọ́ọ̀lù yẹn nù yẹn kò yẹ kó fi dìtọ́ọ̀lù o ó yẹ kó gbé sọnù ni kẹ má lọ karùn ọba ńlá ṣé àìṣe àti ìjọ jẹun pọ̀ tẹ bá ti jọ jẹun pọ̀ nínú abọ́ ọba ńlá lọ general hospital o kó lọ ṣe general test o torí àwọn òfẹ́ kí nǹkan kan ṣe ẹ o torí òmùnú wa dùn lórí kó tẹ̀ jẹ bó mo fẹ́ kó o ṣe nǹkan kan àǹtí láti fa ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan ṣe é pé mo tó respect yìí ẹ try láti ṣe apology fáwọn tó yẹ kẹ́ ẹ ṣe apology fún Ọlọ́run gbogbo ayé fọ́ fún yín gan Ọlọ́run àǹtí láti fa ẹ try láti ṣe apology fáwọn tó yẹ kẹ́ ẹ ṣe apology fún Ọlọ́run àwọn èèyàn fọ́ fún yín ó rí gbogbo ayé bó ṣe ń ṣe wọ́n ṣe ń gbé ẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ sí jọ ẹ fi bó tẹ jẹ style náà ni ẹ fi ṣe kò yẹ yín sí bí ipa láṣẹ fún yín o kò wá ṣe kó wá lò lákẹ́yìn náà tó wá ṣe rádaràda o ẹ mọ̀ pé àwọn ògbọ́ pàǹtí wá bàbá tó ṣe nọ́ńsẹ̀nsì lọ́jọ́ mi a máa bú yín but lórí eléyìí 100 lẹ́gbàá kò sọmọ náà kò rí nǹkan tí ẹ update lásán ló kọ update ẹ̀hún gan-an ẹ máa mọ̀ pé ìgbà tí òróró sọ ló jẹ́ kó kọ update àti láti fẹ́ má gbàgbé ṣe wálẹ̀ ṣẹ́gbẹ́ ìjọ torí Ọlọ́run ṣe wálẹ̀ níbi tẹ́ kó wa níbi tẹ́ ṣá ògbó wa sí ẹ bá ti ẹ ṣáà ti kó wa lọ ṣáláńgá torí àwọn ò ní rùn bí ọmọ yín tẹnu rùn bí ṣáláńgá o kò burú ire o. ẹ̀yin tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti wo fídíò ọ̀hún náà tẹ́yìn náà rẹ̀ ti gbọ́ kí lẹ́yìn náà rí ẹ kí n rí opinion yín ní comment section gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé àwọn ò ní tako ẹnikẹ́ni àní máa rí àwọn àdìbá ìlọrọ ìkànnì yìí ọ̀pá pọ̀lọpọ̀lọ kò ṣeé péjọ tó bá yẹ pé ìgbà púpọ̀ rèé tún da pọ̀ mọ́ alẹ́ kan sí bá a subscribe kó like kó comment kó lè máa jẹ́ wọ́n àǹfààní content yìí ní ìgbàkúgbà lóòrèkóòrè tàbá fi lè tàwa lẹ́sùn rí aago pélébé kan lẹ́gbẹ̀ẹ́ kó bá a click lé lórí a lè máa sá ẹ lórí ogbó nígbàkúgbà tàbá fi fídíò lè ta bá a like comment share kó subscribe ọ̀pá pọ̀lọpọ̀lọ kò ṣeé péjọ ó dàbọ̀.